Africa Content TV. Àtẹ̀kọ́ ló ti dúró síbí, kò ṣe ní kìrìkìrì. Ìwà tọ́wọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀jì òkè, ìwọ kẹsẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀jì òkè. Ìwọ tọ́wọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀jì òkè, kí ló bá ṣe òjòjò? Ìpọ́jú lọ òwúrọ̀ aṣọ́pẹ́ àtàkà. Ìpọ́jú lọ òwúrọ̀ aṣọ́pẹ́ àtàkà. Ìpọ́jú lọ òwúrọ̀ aṣọ́pẹ́. Ó tàbí ìpọ́jú lọ òwúrọ̀ aṣọ́pẹ́. Lọ́wọ́ aláwúrà òbí tó bá ní sẹ́yìn.